أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم يا من عليه يتوكل المتوكلون، يا من إليه يلجأ الخائفون، يا من بكرمه وجميل عوائده يتعلق الراجون، يا من بسلطان قهره وعظيم قدرته يستغيث المضطرون، يا من بوسيع عطائه وسعة رحمته وجزيل فضله وجميل منته تبسط الأيدي ويسأل السائلون، يا مفرج الكربات وغافر الخطيئات وقاضي الحاجات ومستجيب الدعوات وكاشف الظلمات ودافع البليات وساتر العورات ورفيع الدرجات وإله الأرض والسماوات، يا من أجاب نوحا في قومه، يا من نصر إبراهيم على أعدائه، يا من رد يوسف على يعقوب، يا من كشف الضر عن أيوب، يا من أجاب دعوة زكريا، يا من قبل تسبيح يونس بن متى، أستغفر الله، سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Adá ọpẹ́ tó pọ̀ tí ò ní lópin fọ́lọ́run, nítorí oore tó ṣe fáwa náà kò ṣeé kà tán. Àwa náà mọ̀pin oore Ọlọ́run lérí wa, àmọ̀pin ẹ̀, àmọ́ bí ó ti bẹ̀rẹ̀, àmọ́ bí tó parí sí. Níta àmọ́ ni wípé ó fọ̀nà oore tó ju gbogbo oore lọ, Islam, ó fọ̀nà ẹ̀mọ́ wá, ó wá fún wa lẹ́mìí láti fi lè túbá, láti fi lè ronúpìwàdà gbogbo àwọn àṣìṣe wa àtàwọn àṣìsọ wa àtàwọn àṣìrò wa. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àrí ẹ̀mí bẹ̀rẹ̀ Ramadan, àwa rẹ̀mí bá dé ìlàjì tí ìlàjì alákọ̀ọ́kọ́ fi kọjá, àtúwá mú ìlàjì ẹlẹ́ẹ̀kejì. Adúpẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àkúkú wúlò jù àwọn tọ́lọ́run bá ti pè sọ́dọ̀, àwúlò jù wọ́n lọ lọ́dọ̀ Ọlọ́run, àdá jù wọ́n lọ. Ohun Ọlọ́run ọba nínú kẹrẹ àtàánú rẹ̀ ló fi ṣẹ́ wa kù. Ọlọ́run ẹnu wọn tó kù tí Ramadan ò fi parí, kàwákúnnà àwọn tí ó rà foríjìn Ọlọ́run, kàwákúnnà àwọn tí ó rí kẹ́ ọwọ́ Ọlọ́run. Gbogbo tí ń dùn gbogbo wa lọ́kàn tá a gbé wọnú Ramadan oṣù yìí tọdún yìí, ọlọ́mọdé àgbé jáde kúrò ńbẹ̀. Kí Ramadan náà tó parí, fòókọ wa sínú àwọn tó foríjìn, fòókọ wa sínú àwọn tó dùn nínú, àwọn tó yanjú ọ̀rọ̀ wọn. Pàtàkì jùlọ nínú òru Laylatul Qadri, fi wá sínú àwọn olóríire, fàwọn ọmọ wa sínú àwọn olóríire, fàwọn òbí wa sínú àwọn olóríire. Gbogbo òkú Ọlọ́run bá kẹ́ wọn. Atọrọ kí Ọlọ́run, atọrọ àánú Ọlọ́run fún Ànábì Muhammadu, atọrọ fáwọn ẹni rere, àwọn àfáà wa, àwọn òbí wa, atọrọ fún gbogbo ẹni tí ń fẹ́ tiwa nítorí Ọlọ́run. A kí gbogbo olùtẹ́tígbọ́ wa, olùwò wa ní gbogbo àyíkáyè tí gbogbo wa ti ń wòra wa lágbàáyé. Akíra wa káàbọ̀ sérí Tafsir Surat Hud. Akíra wa ní kíkí tó lóore jùlọ.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ibi tí a ti sinmi ní ìta fi bára sọ̀rọ̀ gbẹ̀yìn òun ni àyà number 119 níbẹ̀ la dé. Pẹ̀lú ògo Ọlọ́run a máa tẹ̀síwájú k'Ọlọ́run fún wa sọ. Ọlọ́run ní wa kullan naqussu alayka min anba'i rusuli ma nuthabbitu bihi fu'adak وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبدوا وتوكل عليه وما ربك بغافل عما تعملون. Ọlọ́run ní wa kullan naqussu alayka min anba'i rusuli, gbogbo tán tá pa láti ìbẹ̀rẹ̀ Surat Hud tó fi wá dé ìparí Surat Hud. Ọlọ́run pìtàn ànábì Nuhu kó tó sọ̀rọ̀ Nuhu ọ̀rọ̀ Musa ló ti kọ́kọ́ sọ ráńpẹ́ kó tó wá sọ ti Nuhu. Ó wá tún pìtàn Hudu àtàwọn ìjọ rẹ̀ àwọn ádàlùlá. Ó tún wá pìtàn ànábì Solihu àtàwọn ìjọ rẹ̀ ìjọ Thamud. Kó tó wá pìtàn ànábì Ibrahim alayhi salatu wassalam òun àtàwọn màláíkà tí wọ́n wá kí tí wọ́n wá yọjú sí tán fún onírò dùnú. Lẹ́yìn náà Ọlọ́run tó wá pìtàn ànábì Lútù alayhi salatu wassalamu. Látòrí ìtàn Lútù ó padà tún pìtàn Shuayb. Látòrí ìtàn Shuayb ó pìtàn Musa àti Fìràhùnà fún wa níwọ̀nba. Látòrí ìtàn Musa àti Fìràhùnà Ọlọ́run tó wá bá nàbì Muhammadu sọ̀rọ̀ ó tó wá padà sírí ọ̀rọ̀ Musa níwọ̀nba. Ọlọ́run wá ní gbogbo ìtàn tí mo pa fún ọ yìí Muhammadu. wa kullan naqussu alayka min anba'i rusuli ma nuthabbitu bihi fu'adaka. Gbogbo ìtàn tá a pa fún ọ yìí àpá lásán kìí ṣe tèrè kìí ṣe tàn àlọ́. Apá nítorí wípé nuthabbitu bihi fu'adaka a fẹ́ fi ọ́ lọ́kàn balẹ̀. A fẹ́ kẹ́sẹ̀ rẹ̀ ó múlẹ̀ kọ́kàn rẹ̀ ó múlẹ̀ lérí iṣẹ́ tó ń jẹ́ tó bá rà dánwò ń bẹ̀ kó o lè mọ̀ wípé ìwọ kọ́ ló kọ́kọ́ rà dánwò. Àwọn tá a ti dá kọ ṣáájú ìta àti ránṣẹ́ ṣáájú àwọn náà kàn ṣòro nídìí iṣẹ́ Olúwa. Àwọn náà kábùkù nídìí iṣẹ́ Olúwa nídìí ipa afẹ́ fáwọn èèyàn mọ̀nà. Àfẹ́ kára ayé ọ̀sọ̀nù. Ara ayé pa àwọn míì nínú wọn. Ń bẹ nínú àwọn ànábì Ọlọ́run tí wọ́n pa. Ń bẹ nínú àwọn ànábì Ọlọ́run kán ni wọn ni wọ́n pè lókùrọ̀. Kán ni wọn ni wọ́n pè ní òpìdán. Kán ni wọn ni wọ́n pè ní wèrè. Wọ́n pè Nuhu ní wèrè. Wọ́n pè Shuaibu ní wèrè. Wọ́n pa ànábì Solihu ní wèrè. Gbogbo tó léwu kára Mẹ́kà ọmọ pè wọ Muhammadu lẹ́ni wọ́n ti pa àwọn tó ṣáájú rẹ̀ náà bẹ́ẹ̀ rí. Ọlọ́run níyẹn ló jẹ́ àmọ́ pìtàn wọn fún ọ. wa kullan naqussu alayka min anba'i rusuli ma nuthabbitu bihi fu'adaka. À ń pa àwọn ìtàn yẹn láti lè jẹ́ kẹ́mi rí ó múlẹ̀ pé orí òdodo ló wà. Irọ́ tí wọ́n ń pè ọ̀hún wèrè tí wọ́n ń pè ọ̀hún náà ní kọ̀ǹfàmù pé ọmọ tó ń ṣe. Tó bá jẹ́rú iṣẹ́ yìí tí wọ́n bá pè ọ́ bẹ́ẹ̀ á já sí pé sẹ́yìn ò nítumọ̀ nítorí àwọn tán ti jẹ́ṣẹ́ yìí ṣáájú rẹ̀ náà ó kọ tí wọ́n pè wọ́n nù. Ọlọ́run wa ní wájà káfíńhà àdéhè làhàkù níbi àwọn ìtàn tá a wá pa yìí níbẹ̀ ó ti mọ ródòdó ń bẹ̀. Ó ti mọ tara ẹ̀ mọ́ pé ojú ọ̀nà lọ wà. Láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ Surat Hud tá a bẹ̀rẹ̀ tafsiri náà. Ìwọ tí wọn náà bá ń bẹ̀rẹ̀ lérí ìlànà òdodo tí ìgbésí ayé rẹ̀ bá tọ́ tó bá yẹ tó mọ̀ pé ìgbésí ayé tó yẹ ló ń lò yìí ìwọ náà ti mọ̀ mọ̀. Pé mo fi jọ ànábì Nuh, mo fi jọ ànábì Hud, mo fi jọ ànábì Shuayb, mo fi jọ ànábì Musa níbi dodo ìtàn tá a lélẹ̀ yìí. Ó ti mọ rí ìgbésí ayé tiẹ̀ náà fi jọ tó bá pọ̀ dáa. Tó bá jẹ́ pé ìgbésí ayé rẹ̀ ọ̀dá ó ti mọ ara wọn tí ìgbésí ayé rẹ̀ jọ tiwọn nínú àwọn kèfèrí tá a pìtàn wọn yìí. Waja'aka fi hadhihi al-haqqu
nínú àwọn ìtàn tá a pa yìí wọ́n ní o ti ródòdó ìgbésí ayé rẹ̀ ìtẹ̀síwájú ní ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ àti nbolo tí ń bọ̀ ó ti rí mbẹ́ wà mọ̀ wà ń zọ̀tún ó dẹ̀ rí wá sí mú mbẹ́ láti bẹ̀rẹ̀ súrà yìí tá a ti bẹ̀rẹ̀ dé parí ó ní sọ pé kódà nǹkan kan ò ṣe mí láǹfààní nínú gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ yìí wà mọ̀ wà ń zọ̀tún ó rí wá sí mú mbẹ́ àríkọ́gbọ́n àríwòye àtàríkọ́ṣe Yorùbá ní ara iwájú tó jìn sí kòtò ó kọ́ ara ẹ̀yìn lọ́gbọ́n àwọn tí Ọlọ́run ti bínú sí nínú gbogbo àwọn tó ṣe kèfèrí ṣáájú tá a pìtàn wọn yìí yóò ti mọ yí ọ látara ìgbésí ayé tí wọ́n pé tí wọ́n náà bá tẹ̀síwájú lérí àìdá rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ibi tí wọ́n já sí òun ìwọ náà padà já sí yóò sì ti máa yí ọ pé tí wọ́n náà bá tẹ̀síwájú lórí dáadáa rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ibi táwọn ànábì Ọlọ́run wọ̀nyí já sí ìwọ náà padà já sí ọmọ rárí kọ́ṣe ó sì máa rí àríkọ́gbọ́n àtàríwòye wa dhikra lil mu'minin ìrántí ló jẹ́ fún gbogbo mùmìnì làwọn àfọ̀n mímọ́ fi sọ pé gbogbo ọjọ́ tá a bá rí ìtàn nínú al-Qur'an purpose tọ́lọ́mọ fi pa wọ́n wá síbi ọ̀nà 3 sí 4 pé àwọn ìtàn tọ́lọ́mọ pa nínú al-Qur'an tó Ọlọ́run ọba kì í ṣọba alálọ̀ kì í sì ṣọba alásọdànù tó bá mú ìtàn wá ó fẹ́ ká kọ́ ọgbọ́n ńláńlá ń bẹ ni ó tayọ wípé kí Kùránì má bàa sú wa ńlọ́lọ́run á fi ń fìtàn sí kó bá wà interesting kọ́ tó bá fìtàn kún ó fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ ńlá ó fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ ńlá wọ́n ní nínú táwọn mú nínú táwọn ẹni eré tá a bá ń gbọ́ ìtàn wọn ni pé al-iqtida'u bihim a máa rí àríkọ́ṣe pé ẹjẹ́ àjọ wọn nígbà tọ́lọ́run pìtàn àwọn ànábì Ọlọ́run tọ́pọ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní suratul an'am Ọlọ́run ní ulaika alladhina hadallahu àwọn wọ̀nyí la fọ̀nàmọ́ Ọlọ́run ti fọ̀nàmọ́ wọn ó ní fabihudahum muqtadi ìmọ̀nà wọn ni kọ́ máa fi kọ́ṣe ó dákọ̀ Suleiman ó dákọ̀ Ibrahim ó dákọ̀ Ismail ó dákọ̀ Dawud ó dákọ̀ Isa ó dákọ̀ àwọn ànábì Ọlọ́run ọba tọ́pọ̀ ó wá ní ulaika alladhina hadallah gbogbo àwọn senior rẹ̀ tí wọ́n ti ṣáájú rẹ̀ yìí àwọn yẹn ní ìmọ̀nà ni wọ́n fabihudahum muqtadi ìmọ̀nà wọn ni kí wọ́n náà máa fi kọ́ṣe kọ́ máa fi mọ̀nà tí ń túmọ̀ sí pé bí yẹn bá tẹ̀lé lóríire ìyẹn ó soríire máa ń yẹ tí bá dá sáádì ń yẹ sáádì ẹni bá tẹ̀lé lóríire ẹni tó bá fẹ́ mọ̀nà àfikọ́ tẹ̀lé ẹni tó bá mọ̀nà ẹni bá fẹ́ soríire àfikọ́ tẹ̀lé olóríire ẹni tó bá tẹ̀lé ibi ń bá ń lọ ibi tó bá dájú kọ nìwọ náà já sí ló fi máa wo ta lọ ń tẹ̀lé sáwọn ànábì Ọlọ́run sẹ́yìn wọn lọ wà ní tó bá jẹ́yìn wọn lọ wà ṣé ìgbésí ayé tiẹ̀ tó ń lò sọ́jọ́ tiwọn nìtàn wọn fi pọ̀ ní al-Qur'an fanabi Muhammad sallallahu alayhi wa sallam nìtàn wọn fi pọ̀ fún gbogbo àwa àlùmọ̀ ànábì ká lè máa fi wọ́n ṣe mírọ̀ tá a máa fi chẹ́ẹ̀kì ìgbésí ayé tiwa ṣe ń jọ tiwọn ibi tí wọ́n bá ti ń tàṣe á máa fura mọ́ ìyẹn náà kún tó jẹ́ mú Suratu Hud nígbà táwọn ìpè súra òní ká mú fún tafsir àwọn ẹrú Ọlọ́run kan ni wọ́n sọ pé àwọn fẹ́ ká ṣe tafsir fáwọn lérí WhatsApp àmọ́lẹ́mi ọ̀ráyè mo wá ní kẹrú Ọlọ́run kan ọ̀rẹ́ mi kí òun ni kó ràn mí lọ́wọ́ àfáà náà ráyè nígbà tó yá mo ní ó dà màá wáyè nígbà tí lockdown serious in last year pé nígbà tọ́lọ́run ti ní kí gbogbo wa máa gbélé ṣiṣẹ́ yìí àyè yọ díẹ̀ láti bẹ̀rẹ̀ kó dà jẹ́ ń bẹ̀rẹ̀ bákan ó dà súrà òní ká wá mú o tí ń bá mú àwọn suwarul ahkam àwọn súrà tó ní ìdájọ́ àtòfin ẹ̀sìn nínú á máa tọwọ́ bọ fíkìú òfin ọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn òun náà ṣe pàtàkì ó tọ́ka mọ òfin àmọ́ ìyà tí ń jẹ ọkàn àwọn èèyàn èmi rò pé priority ni ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run ọkàn tó bá ti rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ fún Ọlọ́run ọba tó ti submit ara ẹ̀ fọ́lọ́run ńlá máa ń gbé dájú ẹ̀sìn sí ọkàn tí ó bá sì rọ̀ tó bá le ọkàn tí ń lu jìbìtì tí ń purọ́ ọkàn tó lọ́dájú tí ó láàánú ọmọlàkejì ẹni tí ń pẹ̀gàn gbogbo orú àwọn àìsàn bẹ́ẹ̀ tó bá kúnnú ọkàn tẹ́ bá ń gbé dájú fíkìú síbẹ̀ kódà tó bá wọ bẹ̀ ọmọkọ́mọ ní òbí síbẹ̀ ọmọkọ́mọ kò ní bímọ rí sára ẹni tí bá ń rìsíìfù àwọn ìdájọ́ náà ìyẹn lọ́fà tó yẹ sí pé ní Mẹ́kà náà nígbà tí Kùránì ọmọ sọ̀kalẹ̀ àwọn tó kọ́kọ́ ń sọ̀kalẹ̀ àwọn òfin ìmọ̀nìyàt ìgbàgbọ́ nígbà tí ìgbàgbọ́ ga tó kún kẹ́kẹ́ tó débi tó lámì lọ́lọ́run á ń fòfin tẹ̀lé èyí tọ́pọ̀ jù nù àwọn òfin kọ̀ọ̀kan náà sọ̀kalẹ̀ Mẹ́kà àmọ́ èyí tọ́pọ̀ jù nù òfin Mádínà ló ti sọ̀kalẹ̀ nígbà tí ìgbàgbọ́ ti ga mo fi rò pé nù àwọn súwárù màkíyà súrà tí ń sọ̀rọ̀ nípa ẹgbọ́lọ́ngbọ́ òun ni kí n lọ́ọ́ mú nígbà tí mo wá mú wọn pé èwo wá ní kí n mú nú gbogbo ẹ̀ àbí mú àní àmù ní àbí mú húdù ní àbí ìgbà tó yá mo wá rí ká ìtàn àwọn ànábì Ọlọ́run ṣe pàtàkì
bí ayé dojúrú tí gbogbo ẹ̀ dàrú dé yìí tí kálukú wọn pé èwo ni ká wá ṣe ń bẹ̀ gan gbogbo ìjọ ìsìláàmù pín lọ́tọ̀ọ̀tọ̀ kò sì sẹ́ni tí ó sọ pé àwọn làwọn lóore jù àwọn wo ni ká tẹ̀lé ta là áfà gan ta ló lódodo gbogbo ẹ̀ ti dojúrú ẹ jáfẹ́ kan lọ sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ká lọ wo bó làwọn ṣe ṣayé wọn àbí ọlọ́run ṣá dọkumẹ́ntì ẹ̀ fún wa ní al-Qur'an ó ṣàlàyé ẹ̀ fún wa pé tẹ́ ẹ bá fẹ́ mọ̀nà àwọn ilé ilé ẹ̀kọ́ ṣe so ẹ jẹ́ àgbé láì fún wọn fún gbogbo èèyàn kí wọ́n rí ẹni bá jọ wọ́n léèyàn ẹni bá jọ wọ́n láàfà ẹni bá rí wọn jọ ni mùsùlùmí òdodo ẹni ó bá ti jọ wọ́n kọ́wọ́ àwọn tó bá jọ lọ sí ibòmí ò sí ní sáfù ọmọ àlìjánná nù ọlọ́run ṣe wá lọ́mọ àlìjánná èyàn ló tírígà mi láti sọ pé Surat Hud ní kí ká mú kọ́lọ́ mọ́sàbùn alálùbáríkà Surat Hud àwọn àfọ mímọ̀ ní nínú àkọ́kọ́ àǹfààní tíyàn jẹ tíyàn bá ń gbọ́ ìtàn àwọn ànábì ọlọ́run ní pé ọ̀rẹ́ níjọ ọ̀dẹ̀ ríra rẹ̀ check and balance ọmọ wa pé bó ti ń ṣe ìta ló ṣe bẹ́ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run irú ọ̀rọ̀ tó sọ ìta ni mo ń sọ bẹ́ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run irú ìṣe tó ṣe ìta ni mo ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run tó bá ti rẹ́ni fi jọ ó ti mọ̀ fura mọ̀ ikọ́dà pé ò sí lórí ọ̀nà òdodo. àǹfààní kejì táàmù jẹ tá a bá ń gbé tàn àwọn ẹni ire àtàwọn ànábì ọlọ́run ọba àǹfààní táàmù jẹ tá a bá ń gbé tàn ìgbésí ayé wọn yẹ̀wò ní pé Sufyan ibn Uyayna nìkan nínú àwọn àfa ìsìláàmù tí wọ́n lámìlaka tí ó gbé ní ìlú Mẹ́kà inú àwọn àfa tó bá àwọn Imam Abu Hanifa Malik tó bá wọn lùgbà ni ó ní tanzilu rahmatu inda dhikri salihin tá a bá ti ń dákọ̀ àwọn ẹni rí tá a bá ti ń sọ̀rọ̀ àwọn ẹni rí kò bá àmọ́ jáwọn ànábì ọlọ́run tá a bá mẹ́ni rí kan tá a wá pìtàn rẹ̀ ẹ̀ rí i pé kí ni Friday reminder tá a máa ń ṣe yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ń mú tàn alimu sahabi kan wá alimu kan náà àwọn ẹni rí wá kákan pìtàn ẹ̀ níjọ́ tá a bá ń gbé ìtàn àwọn ẹni rí yẹ̀wò bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run máa sọ̀kalẹ̀ àánú ọlọ́run máa sọ̀kalẹ̀ sínú ọkàn rẹ tí wọ́n náà bá nífura tó bá gbọ́ tàn kan náà àwọn ẹni ọlọ́run yóò trigger yóò encourage ẹ yóò motivate rẹ pé wọ́n náà fẹ́ sin lọ́hùn wọ́n náà fẹ́ jọ wọ́n gbogbo èyí tó bá ti ń ṣe nínú wàrí kódà yóò kéré lójú rẹ ó tún fẹ́ ṣe sí ìkẹ́ ti sọ̀kalẹ̀ sínú ọkàn rẹ nù àánú ọlọ́run ti sọ̀kalẹ̀ sínú ọkàn rẹ nù ọlọ́run máa sọ àánú rẹ kalẹ̀ sínú ọkàn wa gbogbo àwọn ànábì ọlọ́run tá a dákọ nínú àwọn Surat Hud tá a kà yìí àtàwọn ànábì ọlọ́run tó pìtàn wọn níbí tí wọ́n bẹ́ ń bomi nínú Al-Qur'ani ọlọ́run máa ṣàwọlá àwọn sọ ìkẹ́ rẹ kalẹ̀ sínú ọkàn wa sọ àánú rẹ kalẹ̀ sínú ọkàn wa kíbẹ̀rù ọlọ́run wa bá máa lékún sí káànú rẹ lérí wọ́n máa pọ̀ sí. Al-Imam Ibn al-Mubarak àfa àgbà dáadáa nínú àwọn tí wọ́n lò gbà ní sáfù àwọn Sufyan ibn Uyayna tá a sọ yìí náà ni òun ló sọ wípé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n rí pé kì í jáde síta tó nǹkan mọ́ Al-Imam Abdullah ibn al-Mubarak ó sì já àfa tó lówó lọ́wọ́ ọlọ́nkẹ́ kò lè má lọ hajj gbogbo gbà àtúmọ̀ àfa àti túmọ̀ fọ́ǹdì àwọn afẹ́ ẹgbẹ́ rẹ̀ ni tí túmọ̀ bọ́ àwọn àfa lówó àfa aládìsí ni àfọ̀n fíkìú ni ó bá àwọn ọmọ Málíkì lò gbà ó tún kéwú lọ́dọ̀ wọn òun náà dín dín àfa ní láyé ẹ̀ nígbà tó dòréré kan ni wọ́n rí pé kò jáde síta tó nǹkan mọ́ wọ́n á rí i pé máa jòkó ńlé wọ́n á béèrè pé alátẹ̀sítà òhèṣù àyùn kì í yún ọ́ ni tó bá dá wà ńlé pé níwọ̀ nìkan ó ní kéfà àsítà òhèṣù bó láyùn ṣe fẹ́ yún mi wà ana ma'a nabiyyi wa ashabihi tẹ́sí pé nínú ilé tẹ̀rọ pé mo dá wà yẹn èmi àtànábì lájọ wà ń bẹ̀ èmi àtàwọn sàhábà ànábì lájọ wà ń bẹ̀ sallallahu alayhi wa sallam ànábì òsì láyé mọ́ńdà tá à ń sọ yìí o ọwọ́ aṣọ pé ànábì lòun ń bá najú yẹn ni pé òun ń kàtàn gbésí ayé ànábì àdìsí lòun jókòó tì inú ilé òun sì jókòó ti ọ̀rọ̀ àwọn sàhábà àwọn tóun jókòó tì tóun ń bá najú nìyẹn bí wọn bá ti ń kàtàn gbésí ayé wọn ìkí ọmọ sọ̀kalẹ̀ àánú ọmọ léèyàn bá afáwa Abdurrahman ibn al-Jawzi òun náà sọ pé ra'aytul ishtighala bil fiqh òun rí i pé àwọn èèyàn gbájúmọ́ kí a fẹ́ mọ fíkìú ẹ sọ dájú ẹ̀sìn fún wa àfà ẹ máa bá wa tú tírà fíkìú kan wa sama'il hadith àti pé a fẹ́ mọ sọ̀rọ̀ Bukhari a fẹ́ mọ sọ̀rọ̀ Muslim Sunan Abi Dawud àwọn èèyàn kó àkólé kan àwọn hadith ó ti pọ̀ jù ó ní òun wá rí i pé ìkákólé kan yìí la yakadu yakfi fi salahil qalbi tá a bá fẹ́ tún ayé ṣe ń pé bó lọ kan gbogbo èèyàn àtọlọ́mọ kéwà àtàláfà àtọkàn kálukú wa lé báyìí tí kálukú wa dẹ hànà tí kálukú wa di tọ́gì láyé ara ẹ̀ ló kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ìlànà tí ọ̀jọ́ra wọn tí kálukú pinra wa sí ibi tá a láyé dé tá a ṣẹ̀sìn dé yìí kálukú wa di tọ́gì sínú ìlànà rẹ̀ abẹ́rẹ́ ibi dodo wa ti dì í àáfà Ibn al-Jawzi ti ń sọ láti tipẹ́tipẹ́ pé bọ́kàn gbogbo àwọn ọlọ́mọ kéwà àtàláfà ṣe lè tí wọ́n ń ba ayé jẹ́ yìí òun rò pé fíkíwà tàdísì nìkan kọ́ ló lè ṣe é o illa an yumuzaja birraqaiqi a ní ìdí ká mixi ẹ̀ pẹ̀lú àwọn wáàsí a ní ìdí ká mixi sílábọ̀sì lè kéwu ẹ̀ fi wáàsí síbẹ̀
ọ̀rọ̀ Ọlọ́run tá mọ̀ fi bọ́ọ̀yàn kì í ṣe pé wàásí pé à ń kọ́ àwọn student bí wọ́n ṣe mọ̀ ṣe wàásí kọ́ o àná àwọn gẹ́gẹ́ fúnra wọn bó wọn ṣe bẹ̀rù Ọlọ́run ẹ tì í bọnú kòríkúlọ̀mù lè kéwú ẹ tì í bọ ti ilé ìwé ẹ̀yin tẹ́ bá ń ṣe Islamic school a ní ìdíkárí omi bù sínú ọkàn àwọn èèyàn nínú tí mo gbé yẹ̀wò ní pé tọ́lọ́run bá gbà mí láàyè ni tí ẹ bá ṣe pé àwa ń tajà àwa ń tà mọ̀ tíra zudu mọ́mọ́ Ahmed àbí zudu tàdúlá ibn Mubarak gẹ́gẹ́ fúnra òun náà kọ tíra zudu mò ń wò pé àbí ká tún mójọ́ kankan mọ́ fi túwìtì òun náà ni tíra bẹ̀rù Ọlọ́run àwọn wáàsí nítorí ń jọ́ òun lẹ̀ Yorùbá àwọn àgbàlagbà wa àwọn arúgbó wa kọ́lọ́run bá wa kẹ́ gbogbo wọn tán bá kéwú wọn ó ké zudu wọ́n máa ké inú àwọn tíra tán máa ké gbẹ̀yìn tó senior tí wọ́n máa fi graduate ń pé ó ti dàáfà òun náà ti lè dẹni tí yóò máa lọ mójútó ẹ̀sìn láyè kan yóò ké tíra zudu yẹn wáàsí ni gbà láti bẹ̀rẹ̀ dé parí àwọn wáàsí ìbẹ̀rù Ọlọ́run wáàsí tí jáni láyà wáàsí tí jẹ́ kí n wọlé ayé bíntín ìyẹn ni wọ́n fi tréní àáfà tóun náà fẹ́ lọ máa darí àwọn èèyàn lọ sọ́dọ̀ Ọlọ́run nígbà tó bá ti ké tíra yẹn tóun náà ti mọ Ọlọ́run láti bẹ̀ wọ́n fi bomi sínú ọkàn rẹ̀ pé kọ́kàn rẹ̀ ọ̀rọ̀ tíra zudu mọ́mọ́ Ahmed zudu Abdullahi ibn Mubarak zudu Abubakar ibn Abi Shayba àtàwọn tíra míì náà nínú tíra zudu àáfà Ibnul Jawzi ní a nídìí ọ̀rọ̀ kọ́ìk a nídìí ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run tí ó mọ̀ wọ́n mi sínú ọkàn àwọn èèyàn wà nọ́dọ̀rì fi síyárì sàláfì as-salihin kádẹ̀ máa gbé ìtàn àwọn sálàfù àwọn aṣáájú wa bẹ̀rẹ̀ láti rí àwọn ànábì Ọlọ́run tó fi wá mọ́ gbogbo àwọn sàhábà wa gbogbo àwọn tó ṣáájú wa nídìí àsùnmọ́ Ọlọ́run àdẹ́nire gbogbo ẹni tó ti ṣiṣẹ́ ṣáájú ẹja máa gbé tàn wọn yẹ̀wò bá a bá ń ka ìtàn wọn ń ṣe lẹ́rìí pé ìmọ́lẹ̀ ọmọ ṣẹ́ sínú ọkàn wa afáàrírè kan náà ń bẹ tán pé ní Bishr ibn al-Harith òun náà sọ wípé hasbuka anna aqwama mauta tahya al-qulubu bi dhikrihim ó ní ìwọ orí ni ó yẹ kó ti tú ọ lẹ́rìí wípé àwọn kan ń bẹ tí wọ́n ṣe lé ayé yìí rí ẹ má gbàgbé bí àyàtà ti wá o tọ́lọ́n tí ní wá kullan naqussu alayka min anba'i rusuli gbogbo àwọn tàwọn òjíṣẹ́ tá ń pa fún wa Muhammadu yìí à ń pa manúfẹ́ bitubihi fu'adaka nítorí kálíjẹ́ ọkàn rí ó múlẹ̀ nídìí iṣẹ́ tó ń ṣe yìí ni o láfi wọn sọ pàtàkì kíyàn máa gbọ́ experience àwọn tó ṣáájú ìtàn ìgbésí ayé wọn ọ̀nà tí mo rìn yìí àwọn tó ti rìn ṣáájú mi ń bo wọn já sí igbó tí ń fà yìí àwọn tó fa gbó ṣáájú mi àtibọ̀tán wọn dà olè tí ń jà yìí àwọn tó jà ṣáájú mi àtibọ̀tán wọn dà ọ̀rọ̀ ẹ̀yìn èké tí mò ń ṣe yìí àwọn tó ṣe ṣáájú mi ń bo wọn já sí gbogbo ń tó fẹ́ dáwọ́lé pátápátá nínú ẹ̀sìn ni nínú wà ni nínú ọ̀rọ̀ ni ó yẹ kó o béèrè pé kí làtibọ̀tán àwọn aṣáájú rẹ̀ ń bẹ ó wà ní hasbuka Bishr ibn al-Harith hasbuka ó ní ó yẹ kó tó ẹlẹ́rìí anna aqwama ń pa àwọn kan ló lé ayé yìí rí mauta wọn ti kú báyìí tahayal qulubu bi dhikrihim tẹ bá wá dákọ̀ wọn tẹ kàn pìtàn wọn lásán ara ayé tí ń gbọ́tàn wọn dẹ̀ dorí kodò wọn mọ̀ mú ìlàkàyè níbẹ̀ gbogbo ẹni tọ́ba àwọn kan ń bẹ tí wọ́n lólẹ̀ yìí rí nínú àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni rẹ̀ míì tí wọ́n já ànábì náà tẹ bá pa ìtàn wọn fara ayé ara kálukú ó dẹ̀ balẹ̀ ìtàn gbésí ayé wọn ó dẹ̀ ń ṣe wáàsì kódà bẹ́ẹ̀ derive wáàsì tẹ́ẹ̀fà ayà tẹ́ẹ̀fà díìsì ẹ̀kàn pìtàn gbésí ayé kan nínú àwọn ẹni rẹ̀ fara ayé ara kálukú ara gbogbo alábòsí ó dẹ̀ balẹ̀ pé ha àwọn kan wọ́n sin Ọlọ́run tó báyìí àwọn kan wọ́n fara gbolẹ̀ fọ́lọ́run tó báyìí wa anna aqwaman àwọn kan dẹ̀ tún lólé ayé yìí rí ahya àwọn tiẹ̀ sì wà láyé wọn àti ìkú taqsul qulubu bi ru'yatihim nípa ẹ̀rí wọn sójú ẹ̀mí tí wọn ọkàn dẹ̀ máa le tọ́ba ní ẹ wá kírun sílé alábòsí èèyàn kan ní ó ń jìbìtì èèyàn ní látara jìbìtì ó ti kọ́lé rẹpẹtẹ ó ti kọ́lé ńlá tọ́ba ní kẹ wá kírun sílé tẹ lọ jẹ dínà ńlé rẹ̀ ẹ rí nǹkan tí ó bà yín nú jẹ́ tí ó sọ kan yín dọkàn líle pé gbogbo tó bá gbà láàfún àwa náà wá ayé yìí àwọn kan lẹ́ẹ̀bá pàdé tọkàn yín ó fi le bẹ́ẹ̀ kò ní polówó nǹkan kan sí yín o ọkàn ni ẹ wá fíṣítì òun àbọ̀kọjá lẹ́gbẹ̀ẹ́ yín ó gbé mọ́tò kan kọjá mọ́tò yẹn lẹ́ẹ̀rí tọkàn yín ó fi le sí pé ẹ̀dọ́ àwa náà gbọ́dọ̀ dákẹ́ gbogbo tó bá gbà láàfún àwọn kan lẹ́ẹ̀rí tọkàn yín ó máa le ẹ sì gbúrú àwọn kan ìtàn wọn lásán lẹ́gbọ́ ìrún ó sì máa wùn yín kí àwí ọmọ wùn yín gbà yóò máa wùn yín kẹ́ ẹ ṣe jọ́sìn sí pé ẹ̀kan gbọ́tàn wọn lásán èyàn ló fà tí àfa àgbà kan tán pè ní Abu Nu'aym al-Asfahani al-Hafiz àfa àgbà aládìsí ni ní sẹ́ńtúrì karùn-ún ìyẹn lórí tó fi ṣa àwọn ìtàn gbogbo àwọn ẹni rẹ̀ jọ pé òun fẹ́ pìtàn látẹ̀rí àwọn sàhábà Nábì ridwanullahi alayhim tó fi dàsíkò tiẹ̀ sẹ́ńtúrì karùn-ún àsìkò tiẹ̀ gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n lò lé ayé rí yọ wá ṣàtàn gbogbo wọn jọ síbẹ̀ àtàwọn ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n sọ pé lágbájá kan ẹrú sin Ọlọ́run ọba kan sin Ọlọ́run létí odò ìkan sin Ọlọ́run ní orí àpáta ńbì kan ìkan sin Ọlọ́run báyìí ìkan sin Ọlọ́run báyìí lágbájá báyìí Imam Malik gbogbo wọn ló pìtàn wọn síbẹ̀
nínú àwọn àfọ̀n fíkì àwọn àfa aládìsí àwọn Sufi àtàwọn ìjọsìn tí gbogbo wọn máa ń ṣe láwọn ìjọsìn tẹ́ sí pé gbogbo ẹni bá rò pé òun ní ìjọsìn lára lénìí tó bá ka àwọn ìjọsìn àwọn tọ̀hún yóò dẹ̀ rí ìjọjú ń bẹ̀ pé àṣà àti ìbáṣẹ́ débì kan àtàwọn àṣàjẹ wọn pé àfẹ́ jàrámù àfẹ́ sọ̀sọ́kúsọ àfẹ́ ṣèṣekúṣe bí wọ́n ṣe sá fún ẹ̀ṣẹ̀ tó ọwà dọkumẹ́ntì tíra ńláńlá ni o tíra tó fọ́lùmù bíi 6 ní Hilyatul Awliya bíi fọ́lùmù ńláńlá 6 ló fi pìtàn àwọn ẹni rẹ̀ síbẹ̀ nígbà tí tó gbé tíra náà jáde inú gbogbo àwọn Sufi àgbáyé dòǹgbà náà wọ́n celebrate ẹ̀ pé a rí tíra tá a mọ̀ tó fi wo àwọn èèyàn kọ́ṣe nínú àwọn aṣáájú wa. Ibnul Jawzi wá dé lẹ́yìn òun náà tó wá kọ Safwatu Safwa ó fi summarize gbogbo tí ń bẹnu Hilyatul Awliya. Kí la fẹ́ lò ní pé tá a bá ń gbé tàn àwọn ẹni rẹ̀ yẹ̀wò yóò mọ trigger ìbẹ̀rù Ọlọ́run lára tiwa náà yóò dẹ̀ mọ bímọ rẹ̀ sínú ọkàn wa pé mo fẹ́ jọ wọn mo fẹ́ lé wọn bá fatashabahu ama wa kọ́ṣe wọn in lam takunu mithlahum kódà bá tiẹ̀ lé wọn bá bá lè dé òrìrì tí wọ́n dé torí inna tashabbuha birrijali falahun àti mọ̀ pé tá a bá lé àwọn ẹni rẹ̀ bá tá a bá tiẹ̀ ń kọ́ṣe wọn kódà bá tiẹ̀ bá lè ṣe bí wọn gangan tá a múra bí wọn tá a ń sọ̀rọ̀ bí wọn tá a ń demonstrate bí wọn tá a fẹ́ ṣe lé ayé bí tiwọn a padà soríire pẹ̀lú wọn sáfù wọn sí lọ́lọ́run tó wá sí Ọlọ́run ṣàtò wá sí sáfù àwọn ẹni rẹ̀ àǹfààní títún bẹ́ẹ̀ bí ká mọ̀ gbé tàn àwọn ẹni rẹ̀ yẹ̀wò Alimamu Shatibi ó ní man nadhara fi siyari salafi ẹni tó bá wo ìtàn àwọn ẹni tó ṣáájú àrọ́fà taqsirahu ọmọ bí ó kù sí tó bá ń wá bí ó kù sí tó bá rí wàásì rẹ̀ kan gbọ́mọ́ pé gbogbo social media ti bàjẹ́ èsì ọ̀rọ̀ ní kálukú ń fọ̀ èpè ní kálukú ń ṣẹ́ èébú ní kálukú gbogbo aláàfáà ti di blogger ok ńbo ní ká ti wá rí wàásì gbọ́ wọ́n ní ọmọ lọ wá tàn àwọn aṣáájú tó ti lọ tán ti kú fáwọn àlàyé ilẹ̀ tó bá rẹ́ni eré mọ́nú wọn lọ wá àwọn tó ti kú mọ́ lọ gbé tàn gbèsè ayé wọn yẹ̀wò níbẹ̀ ló ti mọ ọmọ bí o kù sí mọ́ fi wọ́n ṣe bí mírọ̀ kì í ṣe bẹ́lẹ̀ ìṣeṣayé rẹ̀ ní bẹ́lẹ̀ ìṣeṣayé rẹ̀ ní ta lèmi jọ nínú gbogbo wọn o ọ wà wọ ẹni tó jọ tì nínú gbogbo wọn yóò jọ mọ́ fura mọ́ ikú ọ̀dà ìpè mi ò sí lérí ọ̀nà gbogbo wọn ò ṣe tí mò ń ṣe yìí gbogbo wọn ò sọrú ọ̀rọ̀ tí mò ń sọ yìí wàtàkálùfà wà ń dàrájà ti rìjà nígbà tó wọn bá júwe bí wọ́n ṣe máa ti tàájùdì fún ọ tí wọ́n júwe ẹni tí ń ṣe tàájùdì ẹni tí máa ń yan náfìlà 500 rákà 500 lójúmọ́ ọ wà nù àwọn aṣáájú wa ẹni tí máa ń yan náfìlà arákà ẹyọ kan péré lálẹ́ mọ́júmọ́ àmẹ́yọ kan yẹn ìlàjì alukurani ni ó fi parí lálẹ́ mọ́júmọ́ ń bẹ nu wọn bẹ́ẹ̀ aláwẹ̀ ń bẹ nu wọn aláìsùn ń bẹ nu wọn àwọn aláṣàjẹ́ ń bẹ nu wọn àwọn oníjọsìn àwọn olùfaragbolẹ̀ fún Ọlọ́run ṣé ti Abu Muslim al-Khawlani ni ká sọ ni àbí Uwaisul Qarani ni ká sọ àbáwọn bẹ́ẹ̀ lọ àlẹ́ ìpìtàn wọn tán Fudail ibn Iyad Abu Sulaimani Darani Ma'ruful Karhi Al-Imamul Junaid Hatimul Asam Shaqiqul Balkhi àti bẹ́ẹ̀ lọ tó bá tí wọ́n ń ka ìtàn wọn lọ́ba máa rí i pé ayé sì ń pè mí lẹ́ni rẹ̀ dáhùn kí lèmi wá ṣe nísìnyí tán ń pè mí lẹ́ni rẹ̀ lọ́wọ́ àríra rẹ̀ láláì dáa tóró ti rí mìíràn tó tóbi dáadáa tó dẹ̀ transparent gidi láti máa fi yẹra rẹ̀ wò tó bá ti gbé ìgbésí ayé àwọn ẹni rẹ̀ síwájú láti máa fi jọ́ọ̀jì ara rẹ̀ Ọlọ́run níyẹn lọ́fà tá a fi ń pìtàn gbogbo àwọn aṣáájú fún wọn Muhammadu à ń pìtàn wọn fún ọ nínú fẹ́ bí tàbí ìfò àdàkà láti lè jẹ́ kí ọkàn rẹ̀ ó múlẹ̀ lérí iṣẹ́ tó ń ṣe pé orí òdodo ló wà àwọn kan ti ṣiṣẹ́ yìí náà rí ṣáájú rẹ̀ kì í ṣe wọ́n lákọ́kọ́ ìṣòro táwọn náà kàn rèé kódà ẹni tọ́kàn ṣòro tó ju tiẹ̀ lọ ń bẹ nínú wọn waja'aka fi hadhihi al-haqq níbẹ̀ ló ti mọ ọmọ òdodo wa maw'izatun àti wáàsí rere wa dhikra lil mu'minin kódà jẹ́ ìrántí fún gbogbo mùmíní táwọn náà ń gbọ́ gbogbo tán tí ń bẹ nínú Suratu Hud. Ọlọ́run wa ní wa qul lilladhina la yu'minuna amalu wa qul lilladhina la yu'minuna amalu ala makanatikum inna amiluna wantadhiru inna muntadhirun wa qul lilladhina la yu'minuna amalu gbogbo àwọn tá a wá sọ̀rọ̀ Ọlọ́run fún tá a pìtàn ọjọ́ alkiyama fún pé alkiyama ń bọ̀ wá ṣẹlẹ̀ àwọn kan wọná tó bá dijọ́ náà tí wọ́n á láwọn ọ̀gbà gbọ́ pé superstition lásán ni sọ fún wọn pé ìmọ̀lú ẹ máa ṣiṣẹ́ tí yín lọ bọ́ bá ṣe rọ̀ yín lọ́rùn tó bá jábò sí lọ́mọ níṣẹ́ tó bá jẹ́ sí pé jìbìtì lọ́mọ tó bá jẹ́ sí pé irọ́ lọ́mọ ìmọ̀lú mọ́ bá lọ bẹ́ẹ̀ gbogbo wa sí tó gbọ́ tó yín mú lé wọn lérí ìmọ̀lú mọ́ ṣe lọ bẹ́ẹ̀ wọ́n ṣe pé ń tọ́ ọmọ ní pé kó máa kan ọmọ lọ́mọ ní kó bọ ọmọ lọ́mọ nínú jẹ́ kó sì máa fọwọ́ ra ọmọ tiẹ̀ lérí kó máa tọ́jú ẹ̀ ìmọ̀lú mọ́ bá lọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ ọmọ àbúrò rẹ ti ń gbọ́dọ̀ rẹ ti ń fojoojúmọ́ sunkún táwọn ará àdúgbò wọn rẹ lẹ́kún tán fún lówó oúnjẹ lábẹ́ tí wọ́n ń fìyà jẹ
ó sì ń tọ́jú àwọn ọmọ tiẹ̀, ọ̀tọ̀ nílé ìwé tí wọ́n lọ, ìtọ́jú tó péye ló ń fún wọn, ìmọ̀lù mọ́ bá lọ bẹ́ẹ̀. tó bá jẹ́ sí pé rere náà lọ́mọ inna amiluna, àwa náà tá a dúró láyè wa tá a mọ rere ní rere tá a sì ń júwe rere ní fún yín tẹ́ fẹ́ gbà, àwa náà mọ̀ bá tiwa lọ bẹ́ẹ̀. i'malu ala makanatikum, ẹ dúró láyè yín kẹ́ mọ̀ bá ti yín lọ. inna amiluna, àwa náà mọ̀ bá tiwa lọ. Ọlọ́run ní wa ntadhiru, àmọ́ bẹ́ẹ̀ bá ti ń ṣiṣẹ́ yẹn lọ ẹ máa retí àbọ̀ táwọn tó ṣáájú yín nídìí tí ẹ ṣe yẹn tí wọ́n padà rí nínú ìyà àti bínú Ọlọ́run ọba, ẹ máa retí ẹ̀. inna muntadhirun, kódà àwa náà retí ẹ̀san tọ́lọ́run san àwọn ẹni eré tó ní ojú ọ̀nà táwa náà rìn yìí tá a fẹ́ jọ wọ́n, ẹ̀san tó san wọ́n à ń retí ẹ̀. ẹ̀san tọ́lọ́run san àwọn tó ti rìn ìlànà tẹ́yìn náà rìn rí tẹ́ tẹramọ́ yìí tẹ́ fẹ́ jáwọ́ ńbẹ̀, ẹ̀san tọ́lọ́run san wọ́n ẹ̀yin náà máa retí ẹ̀. Ọlọ́run wa ní walillahi ghaibu samawati wal ardi, kọ̀kọ̀ sánmọ̀ ń tọ́pamọ́ ní sánmọ̀ àtẹ̀rílẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ ọ́n, kò sẹ́ni tó mọ̀ kọ̀kọ̀, kò sẹ́ni tó mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la, kódà tó ti ṣẹlẹ̀ lánàá tó pẹ́pẹ́pẹ́ tí ó ṣojú Ọlọ́run nìkan ló mọ̀. ń ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí ó ṣojú wa tẹ́nìkan ọmọ Ọlọ́run ló mọ̀. wa ilayhi yurja'ul amru kulluhu, bọ́rọ̀ bá lọ bọ́rọ̀ bá bọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ní ó padà sí. fa'budu, yá tètè máa sin lọ́hún, yá tètè mójútó ìjọsìn ọmọ ìyá mi. tán bá lẹ́kọ̀ọ́ wò lọ́kọ́ nínú Suratu Hud, àyà gbẹ̀yìn náà là ń kà, àyà tó gbẹ̀yìn Suratu Hud. ẹ̀kọ́ wo ló kọ́ ń bẹ̀, kí lórí dìmú ń bẹ̀? sọ fún wọn pé fa'budu lórí dìmú ń bẹ̀. Ọlọ́run ní ó máa sìn ń ṣàmójútó ń wa tawakkal alayhi, wá takú síbẹ̀ kọ́ gbọ́kànlé. ìyá máa sin lọ́hún nígbà míì tọ́kàn rẹ̀ ò ní sí ń bẹ̀. yọ máa dàbí ìgbà pé ṣé ara yóò ní sẹ̀mí mi ló fò báyìí tí n bá dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi, tí n bá tẹ̀sẹ̀ lébọ̀rọ̀ ara mi. ṣe pé máa kún kékeré báyìí. àwọn àlákàlà tí ń láyé pọ̀, àyàrí ọmọ já, ṣètánì ọmọ dẹ́rù bá ọ́. nígbà tí èèyàn bá sùn tí wọ́n bá ti fa gbogbo orun eré rẹ̀ lọ kó tó jí, ṣe mọ̀ pé ó ṣeéṣe kó mọ̀ ronú kan Kùránì, pé ọ̀rọ̀ Kùránì ní ti ń bẹ́lẹ̀ yìí. ó jẹ́ ń lọ lúwa kí n lọ sọ̀rọ̀ ó lé tí wọ́n ní wá ṣe jẹ́jẹ́. wa tawakkal alayhi, lẹ́yìn tó bá ti gbára rẹ̀ lẹ́rú Ọlọ́run, takú síbẹ̀ kó sẹ́tù síbẹ̀. ó ní kó gbọ́kànlé, sórí tọ́ọ̀kan tó ní tíyàn bá ti gbọ́kànlé ní máa jẹ́ fún yàn. ogun tó ń wò yẹn náà bọ́ bá fọkàn síbẹ̀ kò ní jẹ́ fún ọ. ológun náà sọ fún ọ pé àfikọ́ gbà á gbọ́ kó tó lè jẹ́, ìgbàgbọ́ rẹ ní òun ṣe pẹ̀lú ẹ̀. tọ́kàn rẹ bá ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba yóò jẹ òjògùn lọ. ta ló sọ fún ọ pé ogun máa jẹ́? ṣèbọ́lọ́ náà ní ń dá Ọlọ́run láti bẹ̀. ẹni ogun bá ń jẹ́ fún Ọlọ́run ní ń dá Ọlọ́run láti bẹ̀. Ọlọ́run fẹ́ dá láàmú ni. àmọ́ ẹni Kùránì bá ń jẹ́ fún Ọlọ́run fẹ́ràn ẹ̀. ṣé máa sọ fún yín pé kò sí tóun ò lè fi Kùránì yìí dá lára, kò sí tóun ò lè yanjú látara Kùránì. Olúwa fẹ́ràn rẹ̀ ni o. àwọn kan mú bẹ́ẹ̀ tẹ́ pé bùkátà wọn ní bí abọ̀rọ̀ wọ́n máa ṣe bí kò ságbára ń bi Kùránì. ẹnìkan sọ fún mi wàláhì kò ìjùjẹ tàbí jẹ ẹ̀rín yìí lọ. kì í ṣe ọmọ Nàìjíríà o, òyìnbó ni àmọ́ mùsùlùmí àfáà ni. ó ní ọ̀rọ̀ kan bẹ tó wù àmọ́ òun fẹ́ sọ, òun ṣàfẹ́ sọ. ó lóun àti ìyàwó òun, àwọn wá kí làwọn béèrè lọ́wọ́ Ọlọ́run rí tí ò fáwọn àwọn ò rí, pé àwọn ṣàdúrà kò gbà. yàtọ̀ sáwọn àdúrà kan tí yẹn máa ń ṣe tí yẹn mọ̀ só ti gbà, pé Ọlọ́run forí jìn wá, ṣe mọ́ kí ní mọ̀ só ti gbà. Ọlọ́run já wà lìjánà àti ìkú. àmọ́ pé òun wá tọrọ kinní kan kíákíá lọ́dọ̀ Ọlọ́run kò tí ì fóun, òun ò experience rí láyé. kì í ṣe òun ní ọkọ sọ bẹ́ẹ̀ fún mi o. àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀, àdúrà tí wọ́n rò pé kì í gbà yẹn, ìwọ ní kó chẹ́kì ara rẹ àtàárín rẹ àtọ́lọ́run. bó o ló ṣe rí kí ni nẹ́tíwọ̀kì tí ń bẹ láàrin wa àtọ́lọ́run sọ dánmọ́rán àbí ọ̀dánmọ́rán. kì í ṣe pé tíyẹn bá da sọ́lọ́run náà gbogbo gbàládùá rẹ̀ ó máa gbà o. Ọlọ́run lè dán yẹn wò. àmọ́ ó yẹ kó mọ̀ yìí pé Ọlọ́run ń bẹ. látara wípé yọ́ mọ fi rẹ̀ hàn, yọ́ mọ jẹ́wọ́ bóun ṣe jẹ́ fún ọ pé mùjíbù lòun, bí yẹn bá pè wọn òun máa dáhùn. àdéhùn tó ṣe ni bó kọ́ tó pe rẹ̀ ni ó sọ rẹ̀ ló kọ́ ní pé mùjíbù. nke mo máa dáhùn, alimujíbù ní mi ẹni tí máa dáhùn gbogbo ìgbà tí wọ́n bá pè é lóru àtọ̀sán. kì í sásìkò kan tí wọ́n sọ pé náà ẹ má pè é lásìkò yìí interest lọ́wọ́, kò sí. gbogbo ìgbà tó bá jí lójú oorun tó bá pè é kọ́ tó bá pokọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà yọ dáhùn. kódà tó bá ń bẹ lójú oorun lọ wà ń bi àlá, ojú àláhùn náà tó bá pè é lójú àláhùn náà ló ti máa rápẹ̀rẹ̀ pọ́ dáhùn, ó dá Ọlọ́run lójú àlá. Allahu akbar. Ọlọ́run máa ṣe àdá wa lóhùn. gbogbo àdúrà wa ní kọ̀rọ̀ àti gbangba Ọlọ́run máa ṣe àdá wa lóhùn. kó ṣe wá lẹ́ni mímọ́, kó fi wá sínú àwọn ẹni rí. Ọlọ́run ní walillahi ghaibu samawati wal ard, ìtọ́pamọ́ sánmà àtilẹ̀. òun nìkan lòun ní yé wá kọ̀kọ̀ káàkiri mọ́mọ́ ìyá mi ọ̀ndà rẹ̀ láàmú ni o. òun yẹṣẹ́ wò káàkiri, gbogbo tí ò fi ọlọ́kàn balẹ̀ náà nu. gbogbo tí ò fi ọlọ́kàn balẹ̀ náà nu jẹ́ lé nǹkan kan sí ọ.
tí wọ́n náà bá ní ọmọ bíbí inú rẹ̀ walillahi al-mathalul a'la Ọlọ́run ò bímọ o àmọ́ ọlọ́mọ àbọ̀ lẹ́rú àbọ̀ ní àwọn tán ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ wọn tó gẹ́ẹ́ tó fẹ́ràn wọn tó ẹ́ pé ní gbogbo ìgbà bí ó ti dáa fún wọn bọ́rọ̀ wọn ó ti yanjú ńlọmọ sánná ní káàkiri ó wá fẹ́ máa gbé àwọn ìgbésẹ̀ kan lérí ọ̀rọ̀ wọn òun bá wọn kó fáìlì kan káàkiri òun kó dọ́kúmẹ́ǹtì kan káàkiri ẹni wọ́n wá ń yọjú fẹ́ wo dọ́kúmẹ́ǹtì yẹn mi wọn balẹ̀ kí ló fẹ́ ṣe fáwọn ṣèṣe pé òun palẹ̀ máa burú fáwọn tí wọ́n bá trọ́ọ̀sì rẹ inú tiẹ̀ náà ní dùn pé wàá ọmọ tí ń ṣe wàhálà lóru àtọ̀sán fún tí wọ́n wá tún dáùtì mi tí wọ́n tún wá lọ gbé ọ̀rọ̀ wọn tí mo ti take over tí mo ti ń bá wọn mójútó wọ́n tún wá ń lọ gbé lẹ́lòmíì lọ́wọ́ yóò máa dùn ọ́ pé láwọn ọmọ tí mo mójútó bẹ́ẹ̀ ni gbogbo ẹni bá ń yáyẹ̀ o ẹ̀mí rí ọ̀balẹ̀ sí kí lọ́lọ́run fẹ́ dá lára ni o trust ẹ̀ òun wò pé o lè ṣàbùrú fún ọpálá burú ni ojú tí ọ̀dà ló fi ń wọlọ́run lọ́fà kọ́ fẹ́ lọ dẹ́bùrú ẹ̀ pé kí ní palẹ̀ má ti ṣe fún mi kémi náà tètè mọ̀ kalẹ̀ kí n lọ dẹ́bù ẹ̀ lọ́nà iwájú ìròrí tí ń bẹ fún ẹni tí ń yáyẹ̀wò káàkiri ni àmẹ́ni tọ́kàn rẹ̀ bá balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba pé wàdúùdù ni olólùfẹ́ mi ni ó fẹ́ràn mi jà àwọn tó bí mi lọ àwọn kan bẹ wọn ní pé o wá jẹun kó tún máa wò pé sẹ́fọ̀ ògùn sí àbí kò sóògùn bẹ́ẹ̀ màmá rẹ̀ gbóúnjẹ fún ọ bàbá rẹ̀ gbóúnjẹ tọ́lọ́run ọba ní kò ní màmá aládàáwò bàbá rẹ̀ gbóúnjẹ fún ọ tó sì mọ̀ kí abiyamọ gidi àwọn wọn tọ́jú rẹ̀ láti kékeré dàgbà ṣe ọmọ wa máa wo irú oúnjẹ báwọn kí àbóògùn bẹ́ẹ̀ ẹni tí ń bá ń lọ yọjú wo ìyàwó rẹ̀ màmá rẹ̀ nígbà tí ó bá jáládàáwò ló fẹ́ ìyàwó tí ò jáládàáwò ló ní màmá abiyamọ ó wá tún lọ yọjú wọn bí tán ti ń dáná pé sí wọn mọ bu nǹkan sóúnjẹ fóun eré rè pé bẹ́ẹ̀ náà lẹni tí ń yàyẹ̀wò káàkiri pé kí lọ́lọ́run fẹ́ ṣe ṣe pé ó fẹ́ mú mi ṣe pé ó yẹ kẹ́mi rẹ̀ lè balẹ̀ pé wàdúùdù ni ó nífẹ̀ẹ́ rẹ̀ ó yẹ kẹ́mi rẹ̀ lè balẹ̀ pé rahimu ni ọláàánú rẹ̀ jà wọn tó bí ọ lọ ó fẹ́ràn rẹ̀ jù wọ́n lọ kẹ́mi rẹ̀ bá balẹ̀ bẹ́ẹ̀ sọ́lọ́run ó ní ronú pé tó dẹ̀ jurálẹ̀ pátápátá gẹ́gẹ́ bí àwọn sufi ó ṣe dá wa lẹ́kọ̀ọ́ pé tí ń jẹ́ ìlànà sufi náà ni pé kó submit ara rẹ̀ pátápátá kó má ṣẹ́kù síbì kan kọ́ ọmọ ṣẹ́kù síbì kan kọ́ ọmọ sọgbọ́n kan mọ́ kọ́ ọmọ sí làákàyè kankan mọ́ pé mo tún gbọ́n síbì kan submit ara rẹ lódindi fọlọ́hún tí submission yẹn bá wà lára rẹ kí ló máa yàyẹ̀wò káàkiri sí. ọgbọ́n kan ló ṣẹ́kù sí ọ lára lójú ọmọ tó máa lọ yẹ̀ wò ọ̀nà gàá wo kádàrá fáìlì tọ́lọ̀ lóhùn gbé pamọ́ wá ń yẹ̀ wò tó rọ̀ trust rẹ̀ kí ló kọ síbẹ̀. bẹ́ẹ̀ ni tíyẹn bá ní mo fẹ́ yàyẹ̀wò ìlàákàyè kan tó yẹ kó o tún dì mú kó o tó máa lọ bẹ̀ ní pé Ọlọ́run ní yamhullahu ma yasha ntọ́ba wùn mí nínú kádàrá máa parẹ́ wáyù síbítù ntọ́ba wùn mí máa fi múlẹ̀ ńbẹ̀ wà ń dàhú ummul kitab ìwé tó master tó ju gbogbo ìwé lọ tó kó gbogbo information tí máa padà parẹ́ àti tí mi ò ní parẹ́ àti tí máa fi kún master book yẹn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba nígbà tó ti wá mọ̀ ìpọ́lọ́run yí kádàrá padà time to time ọ wá lọ yẹ̀ wò fẹ́ mari ẹ dákun ṣé mo lè fẹ́ ọmọbìnrin yìí mo fẹ́ kẹ́ ẹ bá ń yẹ̀ wò ṣé mo lè fẹ́ ọkùnrin yìí mo fẹ́ kẹ́ ẹ bá ń yẹ̀ wò ọ wá tọbẹ̀ lọ ọ wá wọn lọ àwọn wá sọ fún wọn pọ́ dáa kó fọkàn balẹ̀ ṣé wọ́n ti gbàgbé pé yamhullahu ma yasha'u ibi tó ti ń dágbére fẹ́ni tó lọ yàyẹ̀wò lọ́dọ̀ rẹ̀ pé bàbá tọ̀ àtúmọ̀ rí yín kó o tó dìde ń bẹ̀ olúwa ti lè change ẹ̀ pé kò ní dáa kó o tó dìde ń bẹ̀ tán bá ní kò ní dáa olúwa ti lè change ẹ̀ pé yóò dáa so nígbà tó bá ti wà subject to changes ní time to time kí ló ń yẹ̀ wò sí torí ní tó bá yẹ̀ wò nísìnyí wọ́n ní láti jẹ́ pé dodo ìṣẹ́jú lọ́mọ yẹ̀ wò kó lè máa wo update tí ń ṣẹlẹ̀ níbi kádàrá rẹ̀ torí wọ́n update ẹ̀ lójoojúmọ́ so ó fẹ́ kan fi ọlọ́kàn balẹ̀ kọ́ ọmọ wa díẹ̀ ọ̀rọ̀ common sense là ń bára wa sọ yìí o wọ́n ń change ẹ̀ lójoojúmọ́ ìgbàgbọ́ dodo mùsùlùmí nù pé dodo gbà wọ́n ń review kádàrá wa o tún wá dúró lérí pé mo dọ̀dọ̀ lọ yẹ̀ wò ókè tó bá yẹ̀ wò nísìnyí tán bá change ẹ̀ ńkọ́ kí ni benefit tó derive níbi àyẹ̀wò ọ̀hún ìyẹn lọ́fà àtẹ́fìmọ́ rí i pé nígbà tí wọ́n ní àwa dúdú nílẹ̀ adúláwọ̀ a máa yẹ nǹkan wò àwọn kọ̀ọ̀kan náà ń bẹ nílẹ̀ funfun bẹ́ẹ̀ tán yẹ nǹkan wò bẹ́ẹ̀ kọ̀ọ̀kan mọ̀ ó yẹ ká ń sọ pé ìgbésí ayé wa life wa ọ better ọ perfect ju life àwọn bòmíì lọ pé gbogbo marriage ti ń bẹ lọ́dọ̀ wa o kò sí pé ọkùnrin ó wá fẹ́yàwó àbí wọ́n padà wá túká àbí wọ́n padà wá kọra wọn lé àbí wọ́n bímọ ọmọ burúkú kò sí ká ní kí lórí kan ní àkàn tó má rí wọn máa yẹ̀ wò ni o wọ́n kan tó má rí láfíríkà wọ́n máa yẹ̀ wò ni o so àyẹ̀wò yẹn ti garanti wípé wọ́n ní ṣìṣe kò yẹ kó ṣàṣìṣe nílẹ̀ dúdú kò yẹ kó sí tán pè ní àbámọ̀ nílẹ̀ dúdú bí ayé nǹkan òde kí lédè tí gbèsè ayé wọ̀ wá dáa ju tàwọn tí wọ́n yẹ̀ wò lọ
tó wá jẹ́ pé gbèsè ayé tí wọ́n tún ní ó ti nítumọ̀ wọ́n tún gbádùn ayé jù wá lọ ìyẹn náà fọ́ lára yìí pé gbogbo ń tà ń yẹ̀wò yẹn náà a kàn dára wa láàmú ni àti torí ẹ̀ gbádùn ayé àti torí ẹ̀ máa yé gbé ju ẹgbẹ́ lọ ọ̀rẹ́ rẹ ti ń yẹ nǹkan wà tí wọ́n tó kì í yẹ̀ wò gbégbèsè ayé ẹ̀yin méjèèjì gbé síra wọn pé tó máa yé gbé jù ọ lọ sórí gbé jù ọ lọ tó gbádùn ẹ̀ jù ọ lọ nǹkan jálù lógìgì àbí ò jálù lógìgì tòun ta yẹ̀wò ẹ̀ àìmọye márèjì tí wọ́n yẹ̀wò tó padà túká àìmọye márèjì tán yẹ̀wò tán padà bímọ bú fúnra wọn ọmọ burúkú wọn bí lẹ́yìn 30 years sẹ́wọ̀n kí ṣe bẹ́ẹ̀ yẹ̀wò nígbà tẹ́ fẹ́ márì wọ́n yẹ̀wò nígbà náà wọ́n mọ̀ ipá wọn òbí wọn bú àyẹ̀wò kún ní ọlọ́mọ ṣe ń tọ́ fẹ́ ṣe ọdún mi tó tún dì músẹ́ kó tó lọlé aláyẹ̀wò walilahi gébù samawati wal ardi látúndébẹ̀ o ọlọ́run lòun ní kọ̀kọ̀ òun lòun ní ownership ní ọlọ́run rí fàásì pé èmi mo ní ẹ lè bá mi dù ú ní tó tún gbé sọ́kàn kó tó lọlé aláyẹ̀wò ní pé tó bá yẹ̀wò tán bá sọ fún wọn pé yóò dà àbí wọ́n sọ fún wọn pé kò ní dà lápèjúwe kí wọ́n ní kíní yìí ó má dáwọ́lé kò ní dà kíní yìí má dáwọ́lé kò ní dà àbí wọ́n sọ fún wọn pé yóò dà tó bá ṣe àwọn kankan lápèjúwe sọmọ yìí pé ìpalẹ̀mọ́ ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba táláyẹ̀wò ń gbìyànjú àti sọ fún wọn pé kíní ìtọ́ bá mérílé ní àjò yìí bí ó ṣe já sí ni gbogbo eré tó bá sá pátápátá àti gbogbo gbìyànjú tó bá ṣe pátápátá pé kíní yẹn má wá sí ìmúṣẹ irọ́ lọ pa yọ wá sí ìmúṣẹ tó bá jẹ́ sí pé kádàrá tí wọn kì í yí padà ni wọ́n ti sọ fún wọn pé yọ ṣẹlẹ̀ ó ti mọ̀ yìí pé kíní yọ ṣẹlẹ̀ látọ̀dọ̀ aláyẹ̀wò ó sì gba aláyẹ̀wò nígbẹ́kẹ́ ní kì í yẹ wò tì bọ́ bá ṣe rí gẹ́lẹ́ ní ọlọ́mọ fi hàn ókè wọ́n fi ń tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ wọ́n fi hàn ẹ wá sọ solution tẹ ní fún mi pé kó má ṣẹlẹ̀ ẹ sọ ogun rẹ̀ tẹ ní láti pàṣẹ fọ́lọ́run pé ntọ́ palẹ̀ máa ti ṣe yẹn ó gbọ́dọ̀ ṣe ẹ sọ bẹ́ẹ̀ fún mi pé ẹ lágbára bẹ́ẹ̀ Abu Jahli Abu Lahabi sọ́rí olúwa sọ fún pé ọ̀wọ́ ná látọjú ayé rẹ̀ ni pé ọ̀wọ́ ná Kùránì sọ̀kalẹ̀ ṣe ń pè mí nísìn bí n ṣe ń gbìyànjú tó àtẹ̀yìn náà ẹnìkan ọmọ bí òun já sí ọ̀rọ̀ wọn já sí ìjọ àlùkìyámọ̀ ìgbìyànjú lásán là ń ṣe kọ́lọ́run jọ já sí bire àwa ń gbìyànjú àmọ́ kọ̀kọ̀ tí ó ṣẹlẹ̀ tó bá di ìjọ àlùkìyámọ̀ sí wa Abu Lahabi ti mọ tiẹ̀ látàyé kọ̀kọ̀ yẹn ọlọ́run fi hàn án pé Abu Lahabi sọmọ bí ọ̀n lọ nù ná ó so di chapter kalẹ̀ fún pé tábàtì yàda Abi Lahabi wà tábà ọ̀n lọ nù ná wà tìyàwó rẹ̀ ṣe mọ̀ pé nígbà tó ti rí confirmation yẹn ó yẹ kó wá play ọlọ́run ń pè tó nígbà tó ti ní lọ náà tí mo dẹ̀ ti rí ní tí ó ṣẹlẹ̀ màá wá dẹ́bu ẹ̀ tí ìfin ní já sínú náà bóyá kó wá dá sílámù kó ṣe ní tí òfin ní dọmọ náà lẹ́yìn tó gbọ́ àyà yẹn ṣe ti tán ọmọ tó padà dénú náà tọ́lọ́run wí yẹn ó kú ní kèfèrí ó dénú náà tọ́lọ́run wí tọ́lọ́run bá fi kádàrá yẹn hàn wá mọ́ wulẹ̀ yẹ̀ wò mọ́ tó gbé gbogbo dọ́kúmẹ́ǹtì ìgbésí ayé rẹ̀ lé ọ lọ́wọ́ báyìí kí n tí ó ṣe ọ́ ní tó fi kú n tí wọn náà ṣe ní tó fi kú ọmọ kà á lójoojúmọ́ báyìí ọ́ dẹ̀ tún mọ́ ẹ ṣe ọ́ àìmọye yẹn ní ọ̀làlà tí ọ̀rá pẹ̀rẹ̀ pé wọ́n ní nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ sóhun àwọn èèyàn sì mọ sọ fún kí à ń lálàá báyìí sí ọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ òun náà ń lálàá síra rẹ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ nǹkan yẹn ó dẹ̀ mọ ṣe é kó dẹ̀ ní ríbi yọ rẹ̀ kúrò ńbẹ̀ ó dẹ̀ ti rá pẹ̀rẹ̀ pé yó ṣẹlẹ̀ nǹkan aburú sì ni ṣe mọ̀ pé ó yẹ kó ti rí ibi dẹ́bùrú kí ni yẹ kí nǹkan wọn mọ̀ ṣẹlẹ̀ bó ṣe rí lójú àlá pé yó ṣẹlẹ̀ yẹn gẹ́lẹ́ yó dẹ̀ mọ̀ ṣẹlẹ̀ ẹ mọ̀ pé mo ṣe wá bẹ́ẹ̀ nígbà míì àlá yẹn lè jẹ́ síríìsì pé mo lálàá pé nǹkan báyìí ṣe báyìí ìgbà tí nǹkan báyìí wá rí báyìí ládájá náà wá sọ̀rọ̀ báyìí ìgbésẹ̀ báyìí wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ òun nígbà tó bá jí sáyé tálá yẹn bá fẹ́ ṣe yọ dẹ̀ mọ́ ṣe ní síríìsì bó ṣe lá lójú rán kódà yìí tó ń expect lọ pé bí mo ṣe rí lójú rán náà ni ọ̀rọ̀ tí wọ́n yìí sọ yìí bí mo ṣe rí lójú rán náà ni pé ìwọ sọ̀rọ̀ báyìí lẹ́yìn tẹ́ni yìí ṣe nǹkan báyìí gbogbo ọmọ tẹ̀léra wọn bó ṣe tẹ̀léra wọn lójú àlá tí túmọ̀ sí pé kò sí control fún wa lórí ní tó fẹ́ ṣẹlẹ̀ yọ mọ̀ ṣẹlẹ̀ ní alágbára o alágbára o a wà nínú ètò Ọlọ́run ọba wà fílẹ̀ ẹlẹ́mì yẹ̀jìrì fatawa musinnu khalaqta al-ibada lima qad alimta Imam Shafi'i kọ́ wọn ló kọ́ ní pé wọ́n Ọlọ́run ọba ọ̀dá àwọn ẹ̀dá lima qad alimta níbàámu pẹ̀lú kádàrá tó ti mọ̀ ṣáájú wà fílẹ̀ ẹlẹ́mì yẹ̀jìrì fatawa musinnu àtọmọdé àtàgbà wa inú mọ̀ yẹn náà láti mọ̀ rìn káàkiri kò sẹ́ni tí ó jáde nínú sáàkù ìmọ̀ Ọlọ́run ọba ètò ẹ̀yẹn ibẹ̀ náà láti mọ̀ ní káàkiri àníjáde ńbẹ̀ àtàlágbára nu wa àtẹni tí ń yẹ nǹkan wò nínú wa àtẹni tí ì yẹ nǹkan wò àfi ká fúnra wa nísìmí lọ́lọ́run fi hàn man tawakkala ala Allahi fa huwa hasbuhu ẹni bá lè gbọ́kàn lọ́lọ́run ọba Ọlọ́run ti tó ó ní inna Allaha balighu amrihi ṣẹlẹ̀ ní lọ́wọ́ lóhùn ọ̀dún gbọ́kàn lé náà
ntọ́lọ́ ní ó ṣẹlẹ̀ náà ní ó ṣẹlẹ̀ bàálígù amúrìhí àṣẹ mi ọ̀ṣẹ́ ọ̀yẹ́wò ẹ̀rí ntí ó ṣẹlẹ̀ o ẹ̀rí ntí ó ṣẹlẹ̀ o ntí mo pa lẹ́sẹ̀ yẹn ó ṣẹlẹ̀ qad ja'ala Allahu li kulli shay'in qadara nítorí mo ti ṣètò gbogbo nǹkan mo ti kádàrẹ́ ọlọ́run ní walillahi ghaibu samawati wal ard ntó pamọ́ sánmà àtìlẹ̀ òun ọlọ́run nìkan ló yé wa ilayhi yurja'ul amru kulluhu gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀dọ̀ rẹ̀ ni ó padà sí tí wọ́n bá gbọ́n tètè fi tiẹ̀ lọ́lọ́run ọba lọ́wọ́ kó tó dọ́dọ̀ ọlọ́run ọba nígbà tí ò ní lérò fa'buduhu sìn kó fi gbogbo ara sìn wa tawakkal alayhi kó dẹ̀ gbára lé kó takú síbẹ̀ wa ma rabbuka bighafilin amma ta'malun ọlọ́run ní gbogbo ntẹ́ ń gbá yé ṣe gbogbo ẹ̀ pátápátá ń ló yé mi ọlọ́run ọba sí gbogbo ẹ̀ pátápátá mọ̀ mọ́ ẹni tí ń ṣe dáadáa mọ̀ mọ́ ẹni tí ń ṣaburú mọ̀ mọ́ àyà yìí lọ́gbẹ̀yìn Suratu Hud ajá sí pé tafsiri wa àti gbìyànjú wa lérí Suratu Hud tó bẹ̀rẹ̀ láti bí ọdún kan sẹ́yìn a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ kínní tó bẹ̀rẹ̀ tọkàngun Ramadanu ọdún tó kọjá àkọ́kọ́ sátọ̀dé lẹ́yìn Ramadanu tá a ṣe ọdún tán ńlá bẹ̀rẹ̀ sí ní ṣe tafsiri Suratu Hud yìí ọlọ́run ní ká sọ̀kalẹ̀ rẹ̀ báyìí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó fún wa láṣeyọrí ìṣe adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ wa tọ́pẹ́ o àkọ́kọ́ ni pé ńkọ́lọ́run tiẹ̀ fi sí wa lọ́kàn pé ká ṣe tafsiri yìí ó dín dí oore ní púpọ̀ fi sí wa lọ́kàn pé tafsiri lọ́kàn nú ọ̀rọ̀ wa alukurani lọ́kàn nú ọ̀rọ̀ wa ẹ bá kúkú fi aburú sí wa lọ́kàn bẹ́ẹ̀ pé aburú ni àyàn láàyò ẹ̀dọ́ ọlọ́run náà láàmọ́ jẹ́ nínú ètò ọlọ́run ọba náà láwà ọwá ní káwọ́ wà lọ́nà oore à ń ronú pé ẹjẹ́ á ṣe tafsiri alukurani ọlọ́run sì ní ó rọrùn fún wa bẹ́ẹ̀ adúpẹ́ ńjọ́ tá a bẹ̀rẹ̀ èmi ò mọ̀ pé yọ rọrùn báyìí kódà mo ṣe bí yaba débi kan yọ takú ni àwọn kan ni wọ́n ṣàṣọ pé àwọn fẹ́ ká ṣe tafsir fáwọn wọ́n ṣí group lórí WhatsApp ọlọ́run ò fún mi níyọ̀ǹda mo ní kí broda kan ràn mí lọ́wọ́ ọlọ́run ò kádàrá èmi náà fẹ́ wọn pé jẹ́ máa bá a lọ díẹ̀díẹ̀ lockdown tó ọlọ́run wá ní ọwọ́ àǹtàn last year ó ràn mí lọ́wọ́ nígbà tí kò sí à ń travel ní weekend pé mo fẹ́ kúrò níbi tí mo wà lọ bì kan lọ ṣe nǹkan kan ní Dubai àbí bì kan bẹ̀ so kò sí àǹfààní àti jáde ọwọ́ ajé kọ́ rọrùn àti máa bá tafsiri náà lọ díẹ̀ ọlọ́run sì wá ní kó nítumọ̀ kó débi tọ́ lámì adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àṣeyọrí o adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó fún wa láṣeyọrí náà ṣe adúpẹ́ tó fún wa lẹ́mìí gígùn torí pé àbá débi kan kọ́lọ́run wá ní pé tòkun wà náà sí pápá àti ń ṣe tafsiri yìí o ó jáde láyé o àbẹ́yìn tẹ́ ẹ mọ́ gbọ́ náà o ẹ jáde láyé ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ àtẹ̀yìn tẹ́ jọ́yìn wa lọ́wọ́ àárín náà ọlọ́run ní kí gbogbo owó lẹ́mìí ká lálàáfíà kó sojú wa débi ó sojú wa dé yà láàfíà náà òdi ń di oore tá a dúpẹ́ sí ni kódà gbogbo ọpẹ́ tá à ń dá yóò yẹ ká fún un lódìndíjọ́ pẹ̀lú ògùn ọlọ́run á sì fún un lódìndíjọ́ tá a fi ṣàdúà lọ́tọ̀ tá a fi dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní India báyìí kọ́ lọ́n ṣàánú gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ coronavirus ọwọ́bẹ̀ ó gbéjà wọbẹ̀ lódìndí ni èyí tí ó ṣẹlẹ̀ lẹ́ni place ní gbogbo àgbáyé láti ìgbà tí COVID-19 ti bẹ̀rẹ̀ lójúmọ́ èèyàn bíi kéèsì tó lé ní 350,000 ni wọ́n mú lójúmọ́ àwọn èèyàn wá ń kú lọ gbáà wọ́n ríbi sin àwọn èèyàn sí mọ́ àwọn èèyàn ń kú sérí títì lọ gbáà ní India wọ́n jẹ́ mùsùlùmí wọn jẹ́ mùsùlùmí ẹ̀dọ́ ọlọ́run ọba ni wọ́n ó tó bẹ̀rù ọlọ́run wa ní káwọ́ wà láti gbà tá a ti bẹ̀rẹ̀ tafsiri yìí náà during lockdown COVID-19 yìí náà la bẹ̀rẹ̀ a sì wá aṣọdún kan lérí rẹ̀ àwa kúkú ìbànújẹ́ àkúkú oró à ń bẹ lálàáfíà ara ọtọpẹ́ o ewu ń wúwà ewu ń kọjá ń lọ ìyẹn gbọ́dọ̀ máa sọ gbogbo tí bá ń ṣẹlẹ̀ sí èmi ọ̀gbàgbọ́ pé títa burú bá ṣe àbí mo rí kiri kan tí ó dùn mọ́ mi kí n máa wí káàkiri nítorí dọ́tọ̀rọ̀ bá ṣe ní tó dùn mọ́ mi náà yìí kì í pariwo ẹ̀ so kí n máa sọ yìí tí ọ̀dà àwọn èèyàn máa ṣe bí ọlọ́wọ̀n ọ̀dà nínú defamation of character lèmi kà sí kí èèyàn máa sọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba láìda níjọ́ tó fún ọ lówó ó dá lé ọ̀sán kankan níjọ́ kan tó wá rí kinní kan tí ó dùn mọ́ wá ń pariwo káàkiri pé mo ní iṣu mo láksidẹ́ǹtì o ẹbí ìjọ bíi méje ìjẹrin àbí ìjàrún bíi ìjọ méjì tẹ̀léra mi ò ṣe tafsiri accident minor accident kan mo ní àmọ́ alhamdulillah ọlọ́run ò ní kó mú ìpalára dání nǹkan kékeré ni kódà mọ́tò mi ti wà òkè mo ti ń gùn padà káàkiri so dodo ẹ̀ náà tó kí n ò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ò ní ká parẹ́ sọ́nà bí èéfín adúpẹ́ àṣeyọrí o adúpẹ́ àyàn ìjọ pẹ̀lú ògùn ọlọ́run ẹ jẹ́ àmújọ tí a fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ó tó ká dúpẹ́ èmi mà lóore gbẹ́ni tó bá mà lóore náà jọyìn wa pẹ̀lú ògùn ọlọ́run a fi ṣàdúà àṣeyọrí tọ́lọ̀ ní ká ṣe lérí Suratu Hud yìí ọlọ́run jẹ́ àṣeyọrí bẹ́ẹ̀ kọ́pọ̀ nínú gbèsè ayé wa dúdú ń ta dáwọ́lé ká máa yọrí ẹ̀ sórí ká máa yọrí ẹ̀ sórí ká máa yọrí ẹ̀ sórí ọlá sallallahu alayhi wa sallam mo rò pé ẹja wà lùbáríkà ìjọ Laylatul Qadr tí kálukú fọkàn sí pé òun ní Laylatul Qadr ẹnìkan mọ òru pàtó tí Laylatul Qadr jẹ́ àmọ́ àwọn àfa afurasí
òru 27 tí Ramadan máa pé 27 òru rẹ̀ ní alẹ́ tí Ramadan bá pé 26 mọ́júmọ́ 27 ká wá mú lẹ́yìn ìṣáì láàrin wákàtí kan péré ìbẹ̀rẹ̀ alẹ́ torí ní ti gbogbo kálukú náà bá tún lọ ṣe lóru tó bá ní nínú palẹ̀mọ́ ní Nigerian time ẹ̀yìn ìṣáì Nigerian time mi màsíkò tí ìṣáì ń bọ́ sí Nigerian time bóyá 8 ní àbí 8:30 a kàn fi ṣe àdúrà ráńpẹ́ fúnra wa àwo ṣe fẹ́yìn ẹ̀yin náà ó ṣe fún wa pẹ̀lú ògùn Ọlọ́run àáfà yìí lẹ̀kẹ́ pè wọlé fẹ́ni tó bá fẹ́ ṣàdúrà fún wa àbẹ́ni tó fẹ́ fún wa mọ̀ràn ẹ bá ti pè wọlé ẹ má yìn wá o ẹ bá sì pè wọlé ẹ má béèrè mi ò mọ kéwú o ẹ jùlọ ẹ má béèrè mi ò mọ kéwú mi ò tó nǹkan o àáfà máa àríǹjì pẹ̀lú ògùn Ọlọ́run bá ṣe ní fóònù tí àwọn èèyàn ó pè wá sí a ṣàdúrà yìí tá tọrọ jù náà ni àtibọ̀tán àtàforíjìn Ọlọ́run ọba Ọlọ́run bá ti yá fi wá ọba foríjìn wá àdúrà tá nàbí yẹn láàyò náà nínú òru Laylatul Qadri Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni aláforíjìn wọ Ọlọ́run ọba máṣá foríjìn wá gbogbo yìí tá a ṣì sọ yẹn ó lè sọ adúrú ọ̀rọ̀ tọ́pọ̀ tó báyìí kódà lè sọ̀rọ̀ 30 minutes ká má ṣì sọ ìrádọ́ Ọlọ́run kan tí mo rí ni pé àgbà mo ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe wáàsí láyé mi o ó ti pẹ́ mo ìmọ̀ọ́dún tí bóyá mo wà lọ́mọdún 9 àbí ọmọdún 8 ní tí wọ́n gbé kí n wá sọ̀rọ̀ tó fi wá dìgbà tí mo tún wà yìí náà mi ò ṣe lecture kan tán tí ń bá máa tún gbọ́ báyìí ìyẹn sára ṣìṣe kan bẹ̀ ní kékeré tí mo wá wí báyìí àbí kí n ké alukurani lọ́nà tí ò ní dùn mímí náà pé akílé tí mo á ṣe bí ìwọ bóyá nígbà tí yẹn bá ti ń pariwo sọ̀rọ̀ tí yẹn ò ní ríbi concentrate lérí tí ìyẹn wí mọ̀ nǹkan míì tó kàn tí yẹn fẹ́ wí nìyẹn máa rò gbogbo àṣìṣe bẹ́ẹ̀ ọlọ́mọṣà forí rẹ̀ jìn wá kó forí rẹ̀ jìn èmi tí ń sọ kó forí rẹ̀ jìn ẹ̀yin tẹ́ ń gbọ́ náà la ilaha illallah tá a bá Ọlọ́run bá ní kí yẹn oríbi yọrí iṣẹ́ rí ntọ́ dáa ni pé kí yẹn ò kí Ọlọ́run lẹ́yìn ẹ̀ kí yẹn ṣàdúrà lẹ́yìn ẹ̀ sunna nabi sallallahu alayhi wa sallam ni ẹ gbọ́ mi a bá kírun tán Ọlọ́run ní wa idha faragta fansab ntàkùkọ tọpọlọpọ àwọn afọnkura àwọn afọni tafsiri tu sí ni pé wa idha faragta fansab ọba kírun tán ṣàdúà kó tó dìde bẹlọ́n aqiba kulli salatin dubura kulli salatin kí yẹn tó dìde ńbẹ bọ́ ọba tú bá nabi sallallahu alayhi wa sallam bá ṣe tàwáàfù tán kó tó bẹ̀rẹ̀ Safa àti Marwa yóò tún wá kọjú sí Kaaba yóò dúró lórí àpáta Safa yóò wá kọjú sí Kaaba yóò tún wá ṣàdúà bá nàbí bá sọ̀kalẹ̀ Àràfá àtún ṣàdúà Kùránì ní aminu man yaqulu rabbana atina fid dunya ayé lásán lẹ́lòmí ó tọrọ òní tọrọ alkiyama àmọ́ àwọn ẹni rẹ̀ wọ́n tọrọ ayé wọ́n tọrọ alkiyama so tá a bá ti ń gúnlẹ̀ gbogbo nǹkan rẹ̀ ẹjẹ́ ajé ọmọ lámì ká ṣàdúà kò sábúrú ń bẹ̀ káyàn odindijọ́ fún tọ́ráwọ̀ lágbára mi ìtọ́ta yóò àdúrà o èmi ọmọ fọ nísìnyí ìdẹ́mẹgẹdẹ èmi ọmọ gbogbo nǹkan mi táwọn èèyàn ń dójúlé èmi ọmọ kí n tún wá lọ lẹ tó bá di bí àdúrà èmi ọmọ yẹn ṣe o àfi kí n máa dúà ṣe tí n bá ní nǹkan mi pẹ̀lú ògo Ọlọ́run àyànjọ́ tá a ṣàdúà fún gbogbo àti gbogbo àwọn olóore wa torí bí adé yìí náà àwa náà kọ́ Ọlọ́run ló fa àwọn kan ṣe sábàbí wa àwọn àfa wa àtọ̀rọ̀ fáwọn òbí wa náà àtọ̀rọ̀ fún gbogbo àwọn òkú wa kódà tọ́lọ́run bá gbà wá láàyè a tún lè ṣe àpèjẹ kékeré tá a pe àwọn mélòó kan síbẹ̀ pé kí wọ́n wá ṣe àpèjẹ wàlímọ̀ Surat Hud ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ níjọ́ tí àfa àgbà kan nínú Islam wọ́n pè wọ́n ní al-Hafidh Abu Umar ibn Abdulbar nígbà tó kọ project Tẹmuhidu tán ó fi ṣe ṣáàrù hadithi Muwatta tíra hadithi tí Imam Málíkì kọ tó pe Muwatta òun wá ṣe explanatory rẹ̀ volume ẹ̀ pọ̀ volume ẹ̀ lọ bí 16 ní òǹtẹ̀ Darul Furqan tí n bá gbàgbé ń lọ bí 16 tíra ńláńlá ni 30 years ló fi ṣe nígbà tó parí ẹ̀ tán wá pe àpèjẹ pé káwọn èèyàn wá jẹun pé ó tó ní tíyẹn máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lélẹ́rí àfa àgbà mi náà bẹ al-Hafidh Ibn Hajar al-Asqalani nígbà tóun náà parí project Fathul Bari wọn ló take òun náà almost 30 years tóun náà fi kọ́ gbà tóun náà ṣàṣeyọrí bẹ́ẹ̀ òun náà pe àwọn èèyàn pé kí wọ́n wá jẹun Al-Qur'ani Surat Hud nìkan wá ju gbogbo tí gbogbo wọn ṣe yìí lọ tọ́lọ́n bá fún wa láṣeyọrí yìí náà táwọn náà bá lè ṣe yẹn tọ́lọ́n bá bò wá láṣìírí bó dìpẹ́ndì bá kó bá ṣe rí o táwọn náà bá pe àwọn èèyàn kan wá jẹun kò sábúrú Ọlọ́run jẹ́ aláṣepẹ́ nídìí Islam jẹ́ aláṣepẹ́ nídìí iman Ọlọ́run jẹ́ kí iman ni wọ́n máa lékún sí i káàsìkí wa náà máa lékún sí i ká lẹ́mìí gígùn àtàláfíà ká fi ìdùnnú lò gbà ká má fi bànújẹ́ àti nira lò gbà la ilaha illallah àwọn ọmọ wa kọ́ṣẹ́ lérí wọn bẹ́ẹ̀ àwọn aya wa kọ́ṣẹ́ lérí wọn bẹ́ẹ̀ àwọn ọkọ wa kọ́ṣẹ́ lérí wọn bẹ́ẹ̀ àwọn òbí Ọlọ́run bá wa tọ́jú àwọn tó ń bẹ láyé tọ́jú wọn ní tọ́jú ayé àwọn tó ti fàyè lẹ̀ tí wọ́n ti bọ́ sí alkiyama Ọlọ́run bá wa kẹ́ wọn ní kí alkiyama ọlá sallallahu alayhi wa sallam Ọlọ́run ṣe wa lọ́mọ àlìjánná o Ọlọ́run má jẹ́ akángun sínú má jẹ́ àríyá inú sàárè má jẹ́ àríyá iwájú Ọlọ́run ọba ṣe ìṣirò wa ní fúfúyẹ́ ọlá subhana rabbika rabbil izzati amma yasifun
wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. déètì tá a mú yóò máa jẹ́ ìjọ sátọ̀dé alẹ́ ìjọ sátọ̀dé pẹ̀lú ògo Ọlọ́run. ìyẹn ṣé sátọ̀dé tí kò ṣe èyí tí ń bọ̀ yìí òtòkè lọ́hùn on 8 ní ọjẹ́ yẹn on 8 pẹ̀lú ògo Ọlọ́run. ńlá ṣàdúrà náà àǹfààní ó wà fún gbogbo àwọn èèyàn tán bá fẹ́ pè wá wọlé pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run fún wa láṣẹ pé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.